Gbogbo ẹbí, gbogbo ẹ̀yin lọ́kọláya tí ẹ̀ ń gbé ìgbésí ayé me and my husband, ẹ wá gbọ́ ìṣẹ̀lẹ̀ àgbọ́fikọ́gbọ́n yìí. Eléyìí tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ní agbègbè Báyékù ní maternity ní Ìkòròdú, Lagos State. Gbogbo ẹ̀yin tí ìyàwó yín tó ń lé ẹbí kúrò lára yín, tàbí ọkọ yín ó ń lé ẹbí kúrò lára yín, ẹ máa bọ̀, ẹ wá gbọ́ ọ̀rọ̀ àgbọ́fikọ́gbọ́n yìí, ẹ wá gbọ́ ìtàn àgbọ́fikọ́gbọ́n yìí. Kí ló ṣẹlẹ̀? Ẹ kú déédéé wòye gbogbo ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi, ìkànnì Àtẹnudọ́lẹ̀ ń wò lẹ́sìn ń gbọ́. Arábìnrin kan la dédé gbọ́ ikú ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ní agbègbè maternity ní Báyékù, Ìkòròdú. Arábìnrin yìí kò ṣàárẹ̀, kò sick, olùkọ́ ni. Ó ní ilé ẹ̀kọ́ kékeré kan tó ti máa ń kọ́ àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó kù ọ̀la tó máa kú, ló kàn kọ ìwé fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ẹ̀ wípé ẹ fún àwọn òbí yín nílé wípé ẹ má wá sí school mọ́, mo fẹ́ travel. Ó ṣe àwọn òbí, ó yà wọ́n lẹ́nu pé àwọn ò jọ sọ tẹ́lẹ̀. Nígbà tílẹ̀ máa mọ́ lọ́jọ́ kejì la bá gbọ́ pé ó ti kú. Àwọn èèyàn lọ síbẹ̀ gìrìgìrì, kí ló dé, kí ló pa á, Mrs. Lágbájá, ìyá Lágbájá, kí ló pa á? Nígbà tí wọ́n máa débẹ̀, ilé ẹ̀ wọ́n bá gbọ́ pé ó ti gbé oògùn jẹ, oògùn apakòkòrò àti oògùn èkúté, ó pò pọ̀, ó sì gbé mu, ó kú, ó gbẹ́mìí mì, ó jẹ́ Ọlọ́run nípè. Kí ló wá fà á? Kò yé ẹnìkankan tó fà á. Nígbà tí àwọn ẹbí dé, ẹbí ọkọ, ẹbí ìyàwó, nígbà tí wọ́n dé, ní àṣírí ọ̀rọ̀ wa ń fojú hàn, ní àwọn ẹbí ọkọ wa ń sọ ìrírí wọn pẹ̀lú ẹ̀. Wọ́n ní arábìnrin yìí jẹ́ ẹni tó burú díẹ̀. Wọ́n ní ó jẹ́ ẹnìkan tí kò nífẹ̀ẹ́ ẹbí ọkọ, kì í gbà kí ẹbí ọkọ kó súnmọ́ àwọn rárá. Kò fún àwọn ní àǹfààní láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ àwọn tó jẹ́ ọkọ ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n ti fẹ́ra wọn. Àdéédé làwọn gbọ́ ní bí ọdún méjì sẹ́yìn pé ọmọ àwọn ní stroke, ara ẹ̀ ò yá o, ó ní stroke. Àwọn sì wá láti wá wò, àwọn rí lóòótọ́ pé ó ní stroke. Kí àwọn gbé láti lọ tọ́jú ẹ̀, wọ́n ní ìyàwó ẹ̀ yarí pé rárá, ọkọ òun ni. Ẹ sì mọ̀rọ̀ òfin wípé ọkọ àti ìyàwó àwọn náà ni wọ́n súnmọ́ ara wọn jùlọ. Àwọn ẹbí ò mọ nǹkan tí wọ́n máa ṣe. Arábìnrin yìí ó láǹfààní láti máa gbé pẹ̀lú ọkọ ẹ̀ pẹ̀lú bó ṣe ní stroke nínú ilé. Àwọn ará àdúgbò mọ̀ pé ọkọ ẹ̀ ní stroke. Àdéédé ni àwọn ará àdúgbò ni wọn ò rí arákùnrin yìí mọ́. Àtòkú àtàyè ẹ̀ wọn ò mọ ibi tó bá lọ. Tí wọ́n bá sì ti béèrè pé bàbá Alágbájá ńkọ́, Mr. Alágbájá ńkọ́, wọ́n ní arábìnrin yìí máa yarí mọ́ wọn lọ́wọ́ ni. Wọ́n lẹ́ni tó bá béèrè pé ẹ̀ẹ̀mejì, ó máa dà síjà fún un wípé kí ló dé tí wọ́n intervene nínú àfíàsí family àwọn. Àwọn ẹbí ọkọ wá wò pé àwọn ò láǹfààní sí òkú àtàyè ọmọ àwọn ò sì rí. Níbo ló gbà lọ? Arábìnrin ò rí èsì kan tó gidi fún wọn, ní wọ́n bá wọ́ sí lọ sí àgọ́ ọlọ́pàá. Látàgọ́ ọlọ́pàá wọ́n taari wọn sí ilé ẹjọ́. Wọ́n dá ọjọ́ tí wọ́n ó jọ pàdé pé tó bá dijọ́ báyìí, ẹ jẹ́ ká pàdé nílé ẹjọ́ láti jọ wá sọ bí ọmọ àwọn ṣe rìn àtòkú àtàyè ẹ̀ látọwọ́ ìyàwó ẹ̀. Ó kù ọjọ́ mẹ́ta tí wọ́n lọ pàdé nílé ẹjọ́ la gbọ́ ikú arábìnrin yìí.
eléyìí tó jẹ́ ìyàwó man tí a ní oní stroke yìí. Wọ́n wá béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ ló ń ṣàlàyé wípé àwọn kàn déédéé ń gbọ́ wípé màmá àwọn ń pọ̀ káàkú nínú yàrá àwọn ọmọ lọ́tọ̀, yàrá tiwọn lọ́tọ̀. Àṣé bó ṣe wọlé ló ti po àwọn oògùn èkúté àti oògùn apakòkòrò ló ti pò pọ̀, ló ti gbé mu kó tó sùn lálẹ́. Nígbà tó máa dòru, bó ti ń pọ̀ káàkú làwọn ọmọ gbọ́ náà ké gbàjarè fárá àdúgbò, tó máa fi débẹ̀ ó ti kú. Kò ní àǹfààní láti lè lọ sí ilé ẹjọ́ lọ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ọkọ ẹ̀ mọ́. Wọ́n béèrè lọ́wọ́ àwọn ọmọ, báwo ni bàbá yín ṣe rìn? Àwọn ọmọ dáhùn, wọn ní ìyá àwọn tó lè fèsì sí ọ̀rọ̀ tẹ́ béèrè yìí, òun ló ti kú yìí, torí ìyá àwọn ló mọ̀ bàbá àwọn ṣe rìn. Àwọn kan sọ ládùúgbò pé òun ló gbé jáde nígbà kan, òun ló ṣe kinní kan, àwọn kan láwọn rí tó ẹ̀wò. Wọn ò rí gbámú lọ́rùn wọn pé bí ó ṣe, àti pé bí wọ́n rí gbámú bí wọn ò rí gbámú lẹ́rìn ọwọ́, òun lòun náà ti kú yìí. Kí ló fa tótónu tèmi ni pé ìwọ tó ń wò mí gẹ́gẹ́ bí ọkọ, gẹ́gẹ́ bí ọkùnrin tó ń gbé ìgbésí ayé me and my husband, tí ìyàwó ẹ ti fi ohùn dúdùn, ọ̀rọ̀ dídùn tó ti fi tàn ẹ́ láti lé ẹbí kúrò lára ẹ. Ọ̀rọ̀ bíi pé ṣé ẹ mọ̀ pé sálárì tẹ́ ń gbà kò tó nǹkan. Tá bá tún ní ká máa kọ́ bí kwárámára ń sìn, a ò ní láǹfààní láti train àwọn ọmọ wa bó ṣe yẹ. A ò ní láǹfààní láti gbé ìgbésí ayé àlàáfíà. Ìwọ tí ìyàwó ẹ bá ń bá ẹ sọ bẹ́ẹ̀, lọ kíyèsára. Nítorí pé a máa lẹ́yìn bí òkú ìyá jọjọ tó kú nílé tẹ́ ń rù lóko lọ́ọ́ sìn. Ìwọ tí ọkọ ẹ bá ti ń sọ wípé kí ẹbí ẹ ó mọ̀ wá, àbúrò ẹ, ìyá ẹ tàbí bàbá ẹ ò gbọdọ̀ wá rí àwọn, kò gbọdọ̀ wá gbé pẹ̀lú àwọn. Ìwọ náà kíyèsára. Torí bó ṣe wà ní Lèkì bẹ́ẹ̀ ló wà ní Gbàǹjà, bó ṣe wà lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ aya. Ẹ jẹ́ ká kíyèsára nípa mímọ́ gbé ìgbésí ayé me and my husband. Nítorí wípé kọ́mọ̀ bá lẹ́yìn bí irú eléyìí tó ṣẹlẹ̀ yìí. Òkú arákùnrin yìí ti di àwátì báyìí o. Bó kú ni bó yè ni kò sẹ́ni tó mọ̀, torí ìyàwó ẹ̀ ló mọ ibi tó gbé lọ. Ìyàwó tí ó sọ ibi tó gbé lọ ló ti kú yìí. Báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀? Wọ́n kó àwọn ọmọ lọ sí police station báyìí láti máa lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bóyá Ọlọ́run á jẹ́ wọn mọ ibi tí ìyá wọn, bóyá ìyá wọn ti jẹ́wọ́ fún wọn. Torí àwọn ọmọ yìí sọ wípé ìyá àwọn ní bí àwọn bá lè sọ̀rọ̀ nípa bí ọmọ yẹn ní ìyá àwọn ní báwọn bá lè sọ fẹ́ nìkan, ó máa pa àwọn ni. Ìyẹn bí bàbá àwọn ṣe rìn. Ẹ wò ó. Obìnrin bímọ fún ni òpè ọmọ pa ni. A bímọ fọ́kọ òpè ọmọ pa ni o. Ẹ jẹ́ á kíyèsára. Gbogbo àwa lọ́kọláya tá à ń gbé ní ìgbésí ayé me and my husband. A máa lẹ́yìn. Ìkànnì Atẹ́núwíjọ́ lẹ̀ ń wò, Atẹ́núwíjọ́ lórúkọ mi. Ẹ jẹ́ á jọ fèyí kọ́gbọ́n. Títí a ó fi pàdé ní àkọ́tún ètò nígbà míì. Ẹ bá wa share program yìí. Ẹ subscribe sí ìkànnì Atẹ́núwíjọ́ TV. Tẹ́ ẹ bá máa rí wa wò lórí àwọn ètò wa ọ̀kan òjọ̀kan. A ó máa pàdé lórí àkọ́tún ètò nígbà míì. Ó dìgbà.